Hello guys, welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. We have invested so much in Nigeria, Yoruba elders disown Igboho over secession bid. Kunle Olajide, Secretary General of Yoruba Council of Elders, says Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, does not represent the Yoruba people in his call for secession. Igboho had recently said Yoruba is no longer part of Nigeria, calling on people of the ethnic group residing in the north to go back home. He said the Yoruba people had invested so much in Nigeria's formation and unity, and it would be unwise for them to seek secession. Olajide said it is Igboho's personal desire, but the present circumstances in our nation do not favor and will not make it achievable. And the fact that Yorubas have invested so much in the unity of this country and in the making of Nigeria, the tribe cannot choose to opt out without any adequate plans. I am not aware that the Yoruba nation or citizenship has given a mandate to anybody to desire their extinction from this country. So it is not a decision that can be taken by an individual or a group of individuals. Anybody who is familiar with the history of Nigeria will know that we have been together for over 100 years, even before the British came, and we have Yorubas all over the country, just as we have other Nigerians everywhere. It is not something that you can declare by fiat. In any case, our diversity in this country and our population are our strengths. Fragmentation and dismemberment of this country cannot be in the best interest of anybody. Olajide said the Yoruba people are angry over the ethnocentric nature of the Muhammadu Buhari administration. He, however, noted that the ethnic group remains part of the country. Yes, all of us, especially the Yoruba nation, are angry about the ethnocentric nature of the present administration that appears grossly insensitive to the cries of marginalization from all parts of the country. Whatever the hidden agenda it is, the agenda is bound to fail, he said. But we are still part of this federal government that we are so much against because of the way it is being run. The vice president is a Yoruba man. We have ministers and governors. So I don't think anybody can ignore those Yoruba leaders and go ahead to make a pronouncement that is not in the interest of Yoruba nation and Nigeria in general. Olajide urged Igboho and some of those who believe in him to exercise patience. Igboho had also said Yoruba monarchs and elders were behind him in his quest for secession. But the YCE Secretary General said there was no platform where the traditional rulers met with Igboho. Olajide maintained that while Igboho has a right to pursue whatever objective he desires as a full-grown adult, he cannot speak for the entire Yoruba people. Igboho is a full-grown adult. He is not a teenager, so it will be wrong to believe that he does not know the country he is in, he said. I have spoken to him once or twice on the telephone, but he is completely free to make his decision. But to make it
on behalf of the entire Yoruba is what I seriously thought. It is not in order. I read his stories in the media and saw him on television and social media, but I am not aware that any such meeting has been held. Àwọn kan wà tán ṣe ẹrú lọ́wọ́ báyìí tó yẹ kí wọ́n máa padà di ọba lọ́jọ́ iwájú. Àwọn kan wà tán jẹ́ ẹrú lọ́wọ́lọ́wọ́ báyìí tán máa padà di ọba lọ́jọ́ iwájú. Ẹ̀yin ọba ilẹ̀ Oòduà, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. You very disappoint me. Let me just say you disappointed me. Bí mi tiẹ̀ gbóyìnbó jẹ́ ń lò bẹ́ẹ̀. Àwọn kan wà tán ṣerú lọ́wọ́ báyìí tó yẹ pé àwọn ló gangan lọ́ba. Ẹ̀yin tẹ́ ń ṣọba nísìn kì í ṣe pé àjẹmọ yín lẹ́ ń jẹ yẹn. Àjẹmọ yín, àjẹmọ àwọn ọmọ yín lẹ́ ń jẹmọ yẹn. Wàláì, ẹ disappoint mi. Gbogbo yín wá ń gbórí adé, orí adé, ẹ̀ ń gbé lọ Àbújá, ẹ̀ ń gbé lọ Àbújá. Ẹ̀yin náà wo picture ọba kan wà tí ẹ máa wo picture tó wà ń sàlẹ̀ mi yẹn. Ẹ máa wo ọba sí olóṣèlú. Àṣẹ Ọlọ́run nìkan lálágbára. Ọlọ́run nìkan lálágbára. Ilé ayé ilé asán, ilé ayé ilé asán. Now ẹ jẹ́ kí n fún yín lẹ́sàmpù kan. Ẹ máa wo bí àwọn Sanwó-Olú gbogbo wọn àwọn Tinubu ṣe ń ṣe fatafata nínú COVID-19 tó ń na everybody tó bá ti jáde. Ibi fẹ́ pààyàn àyàn kú sílẹ̀ àwọn èèyàn wọn nǹkan tó máa jẹ kiri bẹ́ẹ̀ náà ń nà wọ́n lé wọn lórí bẹ́ẹ̀ náà ń lù wọ́n lé wọn lórí owó tó donate fún federal government kò sí ṣíṣì tán fi lẹ̀. Mo máa gbọ́ rúmọ̀ kan tó bá jẹ́ pé òótọ́ ni ilẹ̀ Yorùbá ti bàjẹ́ Ọlọ́run kò dẹ̀ ní jẹ́ kó bàjẹ́. Mo gbọ́ rúmọ̀ pé Tinubu fẹ́ fún àwọn north market àbí nǹkan ní 50 million naira bí. Tó bá jẹ́ pé òótọ́ ni dádì ẹ̀ dá padà. Tó bá jẹ́ pé lóòótọ́ ni báyìí sọ fún Tinubu kó dá padà kó má ṣe kó má ṣe ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́ bọ̀ ẹ bá ń sọ fún Tinubu pé má advice wọn kó má fún wọn lówó yẹn tán bá ti fún wọn ayé wọn ti bàjẹ́ pátápátá Ọlọ́run tán bá lè ṣe bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé kíní ló ń bá wọn fẹsẹ̀ tọ́ tẹ́lẹ̀ bọ̀ tó bá yá nǹkan míì tó ju kíní yẹn lọ bá wọn fẹsẹ̀ tọ́ o ẹ sọ fún wọn kó má ṣe tó bá pé lóòótọ́ ni Tinubu fẹ́ donate 50 million naira fún market kan ẹ̀dùn náà ṣẹ̀yàn lórí ike tí sápò ni gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní ṣáṣá market ní Ìbàdàn ni ẹjọ́ kí ló padà tẹ̀yìn ṣáṣá yẹn wá ń sìn ẹ̀dùn náà kò yé mi o tẹ́ bá fẹ́ ṣe olórí fún àwọn Haúsá dẹ́nẹ́gbàlú Haúsá lọ́nà ilẹ̀ Oòduà alẹ́ wà yìí ẹ̀dùn náà ṣọ́mọ àlè níyìn ni kò dómi yìí understand mo ṣe ń béèrè ni o tó bá yẹ pọ́mọ àlè níyìn ni dẹ́nẹ́gbà bàbá yín lọ́nà kẹ́ fi ilẹ̀ Oòduà alẹ́ kẹ́ yé dà wá láàmú náà ẹ̀ ń dà wá láàmú ẹ̀ ń dóru mú wa bàbá Tinubu ẹ̀yin Sanwó-Olú ẹ̀ ń dóru mú wa ẹ̀ ń ní wá lára gbogbo ẹ̀yin APC ẹ̀yin olóṣèlú ẹ̀yin lẹ́mìjọ́sẹ̀ ẹ̀yin olóṣèlú general kò sọmọ rẹ nínú bọ́yìn gbogbo yín pátápátá kò sọmọ rẹ nínú bọ́yìn ẹ̀ ń ní wá lára nílẹ̀ Oòduà a tún fẹ́ gbòmìnira ẹ̀ tún sọ fún wa pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nǹkan tó tiẹ̀ dùn mí jù láyé mi ìgbọ́ rí pé wọ́n pín ajá ọkàn máa mi ìgbọ́ láti ìgbà tó ti bí mi ilẹ̀ Oòduà mo fi búra mi ò gbọ́ rí pé wọ́n pín ajá ọkàn ìmáàmù bọ̀ wọ́n ti pín ajá báyìí ó ti kàn máàmù wèrè tó ń sọ̀rọ̀ ní Ìlọrin tó ní Ìlọrin òun ṣe ilẹ̀ Oòduà yẹn wèrè ni máàmù yẹn o àṣẹ ẹni tó bá gbé sórí ẹni tó bá jọmọ lẹ́lẹ̀ àṣà padà sílẹ̀ ni mi ìfẹ́ morúkọ ìmáàmù yẹn torí ògo wọn ti wọ mi ògo wọn ti ṣòfò dànù pẹ̀lú bọ́ yìí sọ̀rọ̀ yẹn ẹ bá mi béèrè lọ́wọ́ ìmáàmù olórí ibú tó ń sọ̀rọ̀ yẹn ẹ bá mi béèrè lọ́wọ́ wèrè ẹ̀ wípé ibo ni Bòròró wà state wo ni Bòròró wà ní Nàìjíríà káfọ̀rọ̀ Odùduwà sílẹ̀ state wo ni Bòròró wà ní Nàìjíríà tí wọ́n yẹ pé èló lè afáyẹ èló ni ìmáàmù èló lè gbà ìmáàmù odidi ìmáàmù ẹ̀dẹ̀ ń ṣaṣáájú fáwọn kan ẹ ti ya wèrè wàláì ẹ ti ya wèrè ẹ̀dẹ̀ bọ́ síta ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ní gbangba fáwọn èèyàn àwọn èèyàn dẹ̀ ń wọ̀n yín ní èpè gbogbo èpè táyé tí àwọn ọmọ Oòduà ṣẹ́ lọ́tún lọ́sì tó ń ṣẹ́ lé yín lórí nínú àwọn kọ́mẹ́ǹtì yẹn á ṣe mọ́ yín lára ìmáàmù yìí àtẹ̀sìgbọ́ tí báwa ṣe ń gbàdúrà báwa àti ẹ̀ lówó rẹpẹtẹ lọ́wọ́ àwa ṣe ń gbàdúrà ọ̀la máa dáa ẹ̀yin tẹ́ ń jẹjẹkújẹ ń sìn àjẹmọ́ yín lẹ́ ń jẹ yẹn kò tó jà rárá àjẹmọ́ yín lẹ́ ń jẹ yẹn ẹ̀ ń jáde pé ẹ bá mi pàtàn fún máàmù olórí ibú tó jáde tó ń sọ̀rọ̀ yẹn mi ì fẹ́ morúkọ ẹ̀ rárá torí aṣọ yìí ẹ ti wọ́ mi dànù. Imam is about to respect we always respect our leader. I'm a Muslim. Mo mọ̀ nǹkan tó ń pè ní imam, mo mọ̀ nǹkan tó ń pè ní aṣáájú, bọ̀ ìyẹn ò ń ṣe imam o. Ó possible kó ajáàkì imam tó ń fi jẹ yẹn, ó possible kó ajáàkì ẹ̀ lọ́wọ́ ẹni tó tọ́ sí ni. Òun làṣírí gbogbo wọn ṣe ń èjì ló ń dì wọ́n o. Ọlọ́run mọ̀ fi àwọn olórí burúkú tó ń sọ̀sọ̀kúsọ, Ọlọ́run mọ̀ fi yàn wá gẹ́gẹ́ bí ọ̀tá wa ni ká lè má gbọ́kànlé wọn torí pé tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe ká máa gbọ́kànlé wọn kó máa sọ̀rọ̀ láwùjọ ká máa gbọ́.